forúkọ Olúwa fún ọ̀sẹ̀ titun oṣù titun àní oṣù tó gbẹ̀yìn ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu, ṣùgbọ́n èmi àtẹ̀yin nìyí tó tún dá wa sí títí tó fi dòní. Ògo ni fún orúkọ rẹ̀ nínú ayé yín, nínú agbo ìjọ Ọlọ́run káàkiri àgbáyé. Àlàáfíà Olúwa kó máa bísí fún yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀rọ̀ tí a pè ní Rámà, ibi gíga, ààyè ńlá, lónà là ń tẹ̀síwájú nínú rẹ̀. Àwa wò kí ni nǹkan tí ó mú wa wà nínú ààyè ńlá tìjọba ti Kristi, tìjọba Ọlọ́run. Ní ọ̀sẹ̀ tó kọjá la gbéyẹ̀wò lórí ìrúbọ. Lónìí a tún tẹ̀síwájú, à ń wo títí fífi ara jẹ̀ fún nǹkan kan láti tẹ̀síwájú nínú rẹ̀. Tá bá fara jẹ̀ fún, tá tẹ̀síwájú nínú rẹ̀. Ǹjẹ́ tí a bá rí tí a ń pè ní fífara jẹ̀ yìí, a rí pé bí ẹ bá fẹ́ ṣe nǹkan tí ẹ fẹ́ mọ̀ sí dáadáa, bí ẹ bá sílẹ̀ kan ẹ tó ń kọ́ṣẹ́ télọ̀ àbò ń kọ́ṣẹ́ bábà, tọkàn wo tí ọ̀gá rẹ̀ ṣe tó náà kí télọ̀ mọ́lẹ̀ àbí tó kí ṣíṣó mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí gé aṣọ, ó ṣe kó ṣe aṣọ yẹn gé. Ìdí náà tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ télọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn á bẹ̀rẹ̀ pẹ̀lú pálí símẹ́ǹtì, ìní wọn á máa gé títí kó di pé yóò bọ̀ sí wọn lọ́wọ́. Bí wọ́n bá tẹ̀síwájú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹlòmíì lọ́dún kan, ẹlòmíì lọ́dún méjì, ẹlòmíì lọ́dún mẹ́fà kó di pé yóò gain master nǹkan yẹn, kó di pé yóò ní ìrírí bí wọ́n ti máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ tá à ń gbádùn rẹ̀ lónìí yìí, bí àwọn tí ó dá iṣẹ́ ìránṣẹ́ yẹn sílẹ̀ tó lóko tó lókìkí, àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá, àwọn ìránṣẹ́ Ọlọ́run pàtàkì, bóyá ńgbà tí wọ́n ní ìdojúkọ tí wọ́n bá dúró, alémọ̀mọ̀ ìjọ yẹn, alémọ̀mọ̀ wọn. Mo gbà níyànjú tó bá yẹ pé tá ń béèrè fún yàn tètè rí àbò ní ìdádúró díẹ̀ kí n máa rí pé yóò ṣẹlẹ̀. Nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọ òfojúsùn, ọ̀pọ̀lọpọ̀ ti dágbọ́n sí, ọ̀pọ̀lọpọ̀ ti wọ́nà àbáyọ fúnra wọn. Ẹni mi ò mọ irú Ọlọ́run eléyìí o tí gbàdúrà yàrá gbogbo ohun tó sì jẹ́ àwọn nǹkan tá a lè pè ní ìdádúró àdúrà yẹn, dìlé yẹn, kì í ṣe pé bóyá Ọlọ́run deny wa pé àní ní, ṣùgbọ́n ó fi ń kọ́ wa ní ìdúróṣinṣin ni, ó fi ń kọ́ wa ní ìdúróṣinṣin ni. Ohun tí ó ń ṣẹlẹ̀ sí wa yẹn kì í ṣe nǹkan tí ó jẹ́ nǹkan tó yani lẹ́nu tí ò ṣẹlẹ̀ rí. Luke orí 18, Luke 18, Luke the sweeter. A rí obìnrin kan àti adájọ́ níbẹ̀. Ọmọbìnrin yìí ṣẹ́gun adájọ́ yìí nípa àtẹnumọ́ rẹ̀. Èyí tó gbé tí ó fi kọ́ wa láàrin nìyẹn. Bóyá inú àdúrà ni o, inú ṣíṣe Ọlọ́run ni o, inú fífúnni ni o, inú gbogbo àwọn nǹkan tí ó ṣàjẹ́ nǹkan tá à ń ṣe yẹn, a gbọ́dọ̀ rí pé a tẹ̀síwájú. Bá a bá tẹ̀síwájú, a lè mú. Bí a bá wo Námánì tí a wòsàn lọ wẹ̀ lẹ́ẹ̀méje, ó náà kọ́kọ́ ta yarí pé wọn àmọ́ bó ṣe lè máa wẹ̀ lẹ́ẹ̀méje. Bí a ṣe wo di Jẹ́ríkò àtàwọn oríṣiríṣi àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ nínú Bíbélì tó jẹ́ pé nípa títẹ̀síwájú ni wọ́n ṣe mú. Nígbà tí àwò ogun nǹkan táwọn ṣe láyé, àgbẹ̀ tí àgbẹ̀ bá torí pé bóyá òjò tètè rọ̀, tágbẹ̀ ò bá lọ sóko mọ́, ṣẹ̀yìn pé oúnjẹ ò ní sí láyé. Dókítà ńkọ́ bá dàbí pé bóyá torí pé kò sí alárùn tí ó tọ́jú lónìí lọ́ba tí hospital pa. Àwọn olùkọ́ ńkọ́, ọmọ iléèwé tí wọ́n bí lọ́mọ ọdún mẹ́ta tí wọ́n gbé lọ sí kindergarten tí wọ́n ní kó máa bẹ̀rẹ̀ àbọ̀sọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Bọ́mọ iléèwé yẹn bá stop, ṣé yóò lè di professor, ṣé yóò lè di master, tí ó ní olódò olùkọ́ ni. So wá rí pé gbogbo iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe lónìí yìí, tá a bá stop halfway, ṣé a lè dá nǹkan yẹn. Tí a bá ní nǹkan ìkùnà ń bẹ, ìkùnà náà pè ní ìkùnà ní ìtẹ́fìlé wa lọ́wọ́ tá a dá dúró nídàjì. Ọlọ́run gan sọ fún àwọn ọmọ, ó sọ ní ìwé Ezekiel, ó ní ìgbéni fún àwọn tó da ìdádúró nínú ẹ̀jẹ̀. Ẹ̀dá ń ṣiṣẹ́ Ọlọ́run láàbọ̀, ìdá bá dá ìdádúró nínú ẹ̀jẹ̀ tá a ṣiṣẹ́ Ọlọ́run láàbọ̀, ó ní ìgbéni yẹn ni pé ó ń fẹ́ kí a tẹpá mọ́, ká jáṣẹ mọ́, ká mójútó. Apostle Paul sọ nínú Timothy kejì orí 1 ẹsẹ̀ 12, ó ní èmi mẹ́ni tí mo gbàgbọ́, ó sì dá mi lójú pé ó lè pa tí mo fi lé lọ́wọ́ títí di ọjọ́ náà. Ìyẹn ni pé ó dín ìdánilójú. Ìdánilójú máa mú kéèyàn tẹra mọ́, kéèyàn má yẹsẹ̀, kéèyàn má padà nínú àwọn nǹkan tí a dá wọlé. Nǹkan tí ń bẹ́ẹ̀ nù ìjọba Ọlọ́run ni pé bá a bá ti ní, a ti gbà á, ẹgbà ìjọba, àgbà Jésù, anígbàlà. Bí a bá pamọ́, sẹ́wọ̀n pé yóò bọ̀. Bí a bá sì tẹra mọ́ láti mọ mójútó, sẹ́wọ̀n pé yóò bọ̀. So a rí pé tá a bá rí igi kan tí a gbìn
tí a bá gbìn sí lónìí tó lọ́dún kan tá a tún kú mẹ́ta lọ gbìn bòmí tá a tún kú mẹ́ta tó gbìn bòmí kí lẹ rò pé igi yẹn bẹ́ẹ̀ lọ rò pé igi yẹn ó jẹ́. Jésù sọ fún àwọn ẹ̀yìn rẹ̀ ní John chapter 8:31 Jean 8:31 ó ní fún àwọn Júù tó gbàgbọ́ pé bí ẹ bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi ìgbà náà lẹ jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́. Ìwé Isaiah chapter 40:31 Isaïe 40:31 ó dà tó bá dúró de Olúwa yóò tó agbára wọn ṣe. Ìyẹn ni pé bí kí orísun fi tó agbára ṣe ní dúró de Olúwa. So ńgbà tí a bá wà ń gbégi kan tí a ń tú tí a ń tún gbìn tá a ń fa tú tá a ń gbìn tá a ń fa tá a ń gbìn igi yẹn ò lè ní gbòǹgbò igi yẹn ò sì lè ṣe èso yóò tiẹ̀ sì gbẹ dànù ni. Ìdí ẹ̀ tọ́pọ̀lọpọ̀ fi ni tí ìrírí ọ̀pọ̀lọpọ̀ fi jinlẹ̀ nínú Olúwa ìrírí wọn ò jinlẹ̀ nínú Ọlọ́run. Ńgbà tí ìjì díẹ̀ bá wá fẹ́ tọ́jò díẹ̀ bá rọ̀ tọ́níná díẹ̀ bá jó ẹ rí i pé wọ́n kàn kúrò nínú Olúwa ni torí pé wọ́n á gbìn wọ́n á fẹsẹ̀ múlẹ̀ wọ́n á ta gbòǹgbò. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ sẹ́gun lónìí ọ̀pọ̀lọpọ̀ ti sọ fojúsùn lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pọ̀tọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ọ̀lẹ́bùn ẹ̀mí tí wọ́n lè so ẹ̀mí nítorí pé pàápàá jùlọ nígbà tí ẹ di pé bá miracle tó lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé nígbà bá dún wájú Olúwa àwọn miracle tá a máa ń gbà wájú rẹ̀ ìmọ̀ ń last ìmọ̀ ń pẹ́. So miracle tó ń tà ń lé káàkiri lónìí kò jẹ́ ká lè dúró ká gbẹ̀kọ́ ká dúró ká fẹsẹ̀ múlẹ̀ ká dúró ká jinlẹ̀. Àwọn oníwàásù pápá ọ̀pọ̀lọpọ̀ wọn ò ràn ọkàn lọ́wọ́ ká kọ́ àwọn èèyàn ká wọn fẹsẹ̀ múlẹ̀ nínú Olúwa káwọn náà lè dá àwọn nǹkan yìí ṣe fúnra wọn káwọn kan gba nǹkan yìí gbọ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ kó máa mú ìyanu wá. Ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mẹ́nu agbolé gbàgbọ́ lónìí yìí nítorí náà ara ní Olúwa kí ni ní tó ń lé nínú Ọlọ́run kí ni tó ń wá nínú Ọlọ́run. So ti nígbàlà yìí tó bá ti ní mójútó tó bá tí ì ní àyè sì ṣí sílẹ̀ nílé ọ̀dọ́ àgùntàn ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ wọlé àkókò ń lọ tètè wọlé. Bí a bá ti ní ká dì mú bàbá tí ì ní ẹ jẹ́ ká tètè wá tá a bá ti ní ká dúró nínú rẹ̀ ká tẹ̀síwájú nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ká gbélé mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé àwọn lónìí torí pé kíni Ọlọ́run tọ̀ wá lónìí yìí pé kó padà sínú àwọn nǹkan wọ̀nyí yóò sì dára fún ọkàn rẹ̀. Wòlíì Òkìtọ́run di Jeremiah lẹ́ńtẹ́ gbóhùn rẹ̀ àwọn àdírẹ́sì wa náà lẹ́yìn rí ní ojú kan yẹn tá a tún pàdé wákàtí mi làáfíà Olúwa fún yín.